ìwádìí ti bẹ̀rẹ̀ lórí obìnrin tó ní ọkùnrin kan fipá bá òun lò pọ̀ nítorí pé òun má kọ̀ láti fẹ́ pẹ̀lú omijé lójú àti ìbẹ̀rù ọkàn. ìní arábìnrin kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Mirabel ó mọ̀ ló mọ̀ fi ṣàlàyé ohun tí ojú rẹ̀ mọ̀ rí nígbà tí ọkùnrin òjòjì kan tó wá ká a mọ́lé tó sì fipá bá a lájọṣepọ̀. nínú fídíò kan tí Mirabel tó mọ̀ gbé sórí ayélujára TikTok ó ṣàlàyé pẹ̀lú omijé ẹkún lójú tó sì ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó mà wáyé ní ọjọ́ 15 oṣù kejì ọdún 2026 yìí. ó tẹ̀síwájú pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti fa ọ̀pọ̀ àìsàn sí àgọ́ ara rẹ̀ tó sì jẹ́ wípé òun mà nílò láti mu ọtí yó tàbí kóun lo oògùn olóró kóun tó lè rí oorun sùn. Mirabel ní òwúrọ̀ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó mà wáyé kókókó báyìí ìlòun gbọ́ tí ẹnìkan kanlẹ̀kùn hùn tóun sì rò pé àwọn tí àwọn jọ ń gbé papọ̀ ni ó ní ohun ìyàlẹ́nu mọ̀ ló jẹ́ nígbà tí òun rí wípé òjòjì ìní èèyàn náà tó sì fi tìpátìkúùkù tó fi já ilẹ̀kùn wọnú ilé òun o. Mirabel ní òun dákú nígbà tí arákùnrin náà tó mà tí òun ṣubú tó sì jẹ́ pé nígbà tó padà lajú báyìí ọkùnrin náà rèé ó ti wà ní ọ̀nà láti fipá bá òun lò pọ̀. ó ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ìní ipán ó mà ló má bẹ̀rẹ̀ sí ní ya síta láti ojú ara rẹ̀ tó sì kọ́kọ́ rò pé nǹkan oṣù òun mà lóde. ọ̀dọ́mọbìnrin náà ó lóun gba àtẹ̀jíṣẹ́ kan láti orí òpó ayélujára Instagram pẹ̀lú orúkọ kan tó ń jẹ́ Pristine yìí òun ló mà jẹ́wọ́ pé òun lòun fipá bá òun lò pọ̀ nítorí òun gbìyànjú láti bẹ ọ̀dọ́mọbìnrin náà ní ọ̀pọ̀ ìgbà ṣùgbọ́n ó má kọ̀ jálẹ̀ èyí ló sì fà á tóun fi gbé ìgbésẹ̀ náà. Mirabel tún sọ pé afurasí náà rèé ó mà tó sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà pé òun wá láti ìdílé olówó tí òun sì lè dabaru ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá. Mirabel ó mà tó gbé fọ́nrán míì síta nígbà tó ṣàlàyé pé òun gbìyànjú láti gba ẹ̀mí ara òun pẹ̀lú májèlé. ó ní ọ̀rẹ́ òun kan ìmọ̀ ló mà dóòlà ẹ̀mí òun tó sì gbé òun lọ sí ilé ìwòsàn. nínú ọ̀rọ̀ rẹ̀ tó mà gbé sí ojú òpó ayélujára X ẹ̀ka tó ń gbé ogun ti ìwà ipá ní ìpínlẹ̀ Èkó Lagos DSVA ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tí àwọn sì ti ń gbìyànjú láti ṣàwárí ọ̀dọ́mọbìnrin náà. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ó ní iléeṣẹ́ ọlọ́pàá ó ti bá ọ̀dọ́mọbìnrin náà sọ̀rọ̀ tí kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá tó sì ti pa láṣẹ pé kí ìwádìí kó bẹ̀rẹ̀ ní kíákíá. ọ̀pọ̀ èèyàn lójú òpó ayélujára ìmọ̀ ló mà bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà pàápàá àwọn gbajúmọ̀ ní àwùjọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworld TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o a kú iṣẹ́ látàárọ̀ èmi àti ń rèé a máa ráàánú gbà o láṣẹ Èdùmàrè.